ẹ gbà wá o, ẹ gbà wá o, ẹ gbà wá o, ẹ gbà wá o. Wọ́n ti tú àṣírí ibi tí ó pọ́síbù kí wàhálà àti ìbẹ̀rẹ̀ lÉkòó. Gbogbo wa la mọ̀ wí, gbogbo wa la rí àtẹ̀jíṣẹ́ tí àwọn olórí burúkú àwọn Fúlàní tó jẹ́ pé àwọn bàbá wọn ò lè ṣe kó má bá màálù sùn, táwọn ìyá wọn ò lè ṣe. Oh my goodness. Ó ní fídíò kan tí mo fẹ́ fi hàn gbogbo yín. This is a security alert. Security alert. Security alert fún gbogbo ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà l'Ékòó tàbí ẹ̀yin tẹ́ lẹ́bí l'Ékòó, tẹ́ níyà l'Ékòó, àbí ẹ ní bàbá l'Ékòó, àbí wọ́n fún ara ẹ ló ń gbé l'Ékòó, tàbí wọ́n tó wà ní òyìnbó tó jẹ́ pé Èkó ló kọ́lé sí, ẹ̀yin tẹ́ wà l'Ékòó ní information yìí wá fún un. Send this video viral. Let your people benefit from it. Let your people benefit from this video. Fídíò yóò kì í ṣe fáwọn tá à ń ṣe Yorùbá nation nìkan, ó wà fún gbogbo ọmọ ọkọ ilẹ̀ Yorùbá tàbí ọmọ Ìgbò tàbí ọmọ Ègùn, anyhow. I don't just care about the Fulanis. Ẹ̀yin ni fídíò yìí wà fún un. Gbogbo wa la gbọ́ ní last year tí information kan jáde tí wọ́n sọ wípé ibì kan wà l'Ékòó tó jẹ́ pé ibẹ̀ làwọn Fúlàní tó máa ń pa àwọn èèyàn káàkiri tí wọ́n ní wọ́n ti máa ń jáde. Nísìnyí information yẹn ti jáde fúlì báyìí nísìnyí. Kódà gan mo mú fídíò yẹn wá, mo máa play fídíò yẹn fún yín live and direct tí woman yẹn ṣe. Woman yẹn jẹ́ kó yé wa pé information yẹn kún àwọn lára. Information yẹn jáde ní last year, ó tún ti jáde again. We are calling on the governor of Lagos State. We want His Excellency Governor Babajide Sanwo-Olu. Something needs to be done to that place. Ibi tí àwọn èèyàn sọ wípé ibẹ̀ làwọn olórí burúkú Fúlàní máa ń sá sí, tí wọ́n ti ń jíyàn gbé l'Ékòó, tó ń jíyàn gbé everywhere. Kódà wọ́n sọ débi pé wọ́n níbẹ̀ ní gbogbo nǹkan ìjà ogun wọn wà. Nílùú Èkó, bàbá mi Sunday Adébánjọ ẹ káàbọ̀, wọ́n ní ni, ṣùgbọ́n kí ìyá àgbàlagbà báyìí kí wọ́n tó lè take time wọn láti tan fóònù sójú, láti sọ information yìí síta, tí wọ́n dẹ̀ kí ẹ̀kọ́ tó lè jẹ́ outcome ẹ̀, definitely òótọ́ ló máa jẹ́. A fi Ọlọ́run ọba bẹ̀yìn, fídíò ìbò fẹ́ gbé síta nísìnyí torí wípé ó máa jẹ́ nǹkan tó bá wà nínú jẹ́ tá a bá tún gbọ́ pé àdó olóró ó tún dún l'Ékòó. Tẹ́ bá rántí ní last year àwọn Fúlàní ṣe kankan nígbà tí àwọn Nigerian Air Force tí wọ́n ju àdó olóró sí àwọn kan lórí, bóyá ní Kaduna bíbí kan, tí àwọn àgbààgbà Haúsá sáré dìde tó ń pariwo kí ló dé tó jẹ́ pé ilẹ̀ Haúsá nìkan ni àdó olóró ti máa ń dún gbàmù, tí wọ́n ti máa aim àwọn kan tó máa ní àdéhùn ọ̀dìdè tó máa ní àdó olóró ẹ̀rọ gbà wọn tí ò sí àwọn tó set. Tẹ́ bá rántí iṣẹ́ mọ̀ pé lẹ́yìn ìgbà tí wọ́n sọ̀rọ̀ yẹn tí wọ́n ní báwo ni àdó olóró ṣe lè máa dún nílẹ̀ Haúsá tí ó ní dún nílẹ̀ Yorùbá, mi ìmọ̀ bóyá ènìyàn mi rántí. Ẹnìkan dìdí bá mi sọ̀rọ̀ lẹ́nìí, ẹni yẹn sọ pé Masbi ṣé ti gbàgbé ni kí àwọn Fúlàní yìí wọ́n sọ ní last year, wọ́n ní kí ló dé tó jẹ́ pé ilẹ̀ Haúsá nìkan ni àdó olóró ti ń dún tí ó dún nílẹ̀ Yorùbá. Wọ́n ní ṣàmọ̀ pé kò pẹ́ tí wọ́n sọ̀rọ̀ yẹn, kò pẹ́ ní ti Ìbàdàn ṣẹlẹ̀. Nísìnyí báyìí gbogbo wa dẹ̀ la mọ̀ wípé nígbà tí wọ́n ti ṣe níbàdàn tí wọ́n ti mú jẹ, ó lè jẹ́ Èkó ló máa jẹ́ next target tí wọ́n nísìn, torí Èkó àti Ìbàdàn òun ni ìlú tó jẹ́ wípé Yorùbá fi ń generate economy jù. Ibi tí wọ́n dẹ̀ fura sí pé wọ́n lè ti fẹ́ gbé nǹkan yẹn jáde l'Ékòó, mo máa play fídíò yẹn síta fún yín kẹ́gbọ́. We are calling on the Commissioner of Police. We are calling on the Director of DSS. We are calling on the Comptroller General of Custom. We are calling on the Chairman of FBI Anti-Crime, Special Armed Robbery Squad, Special Anti-Kidnapping Squad. We are calling on you people. This is when you need to do the job. A fẹ́ sọ, mo fẹ́ play video kan fún yín nísìnyí
níbi tí ìyá yẹn ti confirm ẹ̀ wípé ibi báyìí ẹ lọ síbẹ̀. Èmi kọ́ ni mo sọ, ṣùgbọ́n fídíò yẹn wà circulation, but people have àwọn èèyàn wọn kọ bí ara síbi fídíò yẹn. Èmi wá fẹ́ gbé wá fún yín nísì wípé we want the Lagos state government to do something about it. We cannot continue to kúkú àìtọ́jọ́. Ẹ wo bó ṣe pa àwọn ọba wa lẹ́kìtì tó pa wọ́n bí ẹran. Ẹ wo bó ṣe ń pa àwọn bàbá wa. Ẹ wo bó ṣe ń pa àwọn ìyá wa. Ẹ wo bó ṣe ń pa àwọn ẹ̀gbọ́n wa. Ẹ wo bó ṣe ń pa àwọn àbúrò wa. Ẹ wo bó ṣe ń pa wá. A ò ní lajú wa sílẹ̀ mọ́ káwọn èèyàn wa máa kúkú àìtọ́jọ́. We will no longer fold our arms. Àsìkò yìí ni àwa ọ̀dọ́ la gbọ́dọ̀ kóra wa jọ ká máa defend ra wa. Mostly gbogbo àwa ọ̀dọ́ ẹ jẹ́ ká lọ join either vigilante tàbí Àgbẹ̀kọ̀yà tàbí Sọ̀lúdẹ̀rọ̀ tàbí Nigeria Hunter Association. Ẹni ẹgbẹ́ tó bẹ́ẹ̀ àti jẹ́ local securities, Àmọ̀tẹ́kùn, Ẹ̀sẹ̀ntẹ́ríà, ẹ jẹ́ ká lọ join wọn ká bẹ̀rẹ̀ sí ní dáàbò bora wa. Níbi tọ́rọ̀ dé yìí gbogbo wa ní security ara wa o. Ìwọ tó bá sọ pé òun dúró de ẹnìkan, ikú ti pa ẹ́ òkò mọ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá mi Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà, owó bàbá Dámì. Ọmọ jọmọ lọ, ọmọ nọmọ pa. General actor gbogbo ilẹ̀ Yorùbá káfàtà. Àjànàkú kọjá mo rí nǹkan fìrí, tàbá rẹ́rìn ká ní àárẹ̀rìn. Ẹ mú ẹ kì í ẹran bí ó rẹ̀ pọ̀. Ẹni tó máa wà nílé tá máa fa ará oko lọ́kàn balẹ̀. Ẹni tó máa wà lọ́jà tá máa fi ará odò lọ́kàn balẹ̀. Ẹni tó máa pọ̀yàn dẹ́sẹ̀ òní kanlẹ̀. Kábíyèsí olúwa mi o, Ìgbòho Òòṣà, ẹkùn ọkọ̀ Fúlàní, ẹkùn ọkọ̀ federal government, bàbá àgbàlagbà. Kábíyèsí olúwa mi o, bàbá sọ̀rọ̀ kan, bàbá ní the government need to strategize ọ̀nà tí wọ́n ń gbé ọ̀nà àgbògbà. Bàbá ní ìjọba ní láti dáwọ́ padà kó pawọ́dà ọ̀nà tí wọ́n fi ṣe security, torí pé ọ̀nà tí wọ́n ń lò fún security àwọn olórí burúkú ọmọ màálù yìí wọ́n ti mọ gbogbo ẹ̀. Bàbá sọ débi pé wọ́n ní àwọn ṣetán, àwọn fara àwọn sílẹ̀. Táwọn àgbààgbà bá ṣetán láti kọ̀yà tó ń jẹlẹ̀ Yorùbá, táwọn àgbààgbà bá ṣetán láti má jẹ́ káwa Yorùbá kú mọ́ bí ẹran, wọ́n náwọn ṣetán láti dúró pẹ̀lú àwọn Yorùbá. Mo máa play voice note tí wọ́n tẹ máa gbọ́. Bàbá sọ sí gbogbo ayé ni, kò sí èmi nìkan ló sọ fún. Live and direct. Ẹ gbọ́ nǹkan tí Sẹ́ríkì Gọ̀gán sọ ni. Mi ti play fídíò yẹn o, mo fẹ́ kẹ́ gbọ́ tí Sẹ́ríkì Gọ̀gán sọ. Tí n bá gbórúkọ Sunday Igboho àyà mi ò tó jáde. Kò sí nǹkan kan, òtútù ó mú mi pẹ̀lú. Òtútù tí mo ọ wá parọ́ pé òrírò ẹ̀rí kọ́. Látijọ́ tí wọ́n ti bí mi rírò ẹ̀rí. Níjọ́ tí mo gbọ́ pé Sunday Igboho ń tún lọ Ògùn State báyìí, níjọ́ náà mi ò lè sùn. Ẹ lọ níṣẹ́ olùsí ọmú. Ṣèbẹ́ ti gbọ́ nǹkan tí Sẹ́ríkì yẹn sọ ń pa ṣe Sunday Igboho. Sẹ́ríkì yẹn ò parọ́. Àjànàkú kọjá mo rí nǹkan fìrí, Ìgbòho pọ̀. Òun làwa fi ń sọ fún ẹ̀yin wèrè tẹ́ ń ṣẹnu yánmọ̀yánmọ́, tẹ́ ń pera yín nǹkan dẹ́ẹ̀tò pé ẹ má fẹ́nu ṣe, ẹ jáde tán, ẹ wá ṣò talent yín, ẹ wá ṣò wọ́n bá mi bẹ ṣe tó. Ẹ jẹ́ n play fídíò kó má dàbí pé àdírẹ́sì ti pọ̀ ju lẹ́tà lọ. Ìyá yẹn sọ pẹ̀lú ẹ̀dùn ọkàn. Ìyá yẹn ní tí wọn bá ti lọ síbí báyìí, kẹjẹ play ẹ̀. Ẹ káàárọ̀ mi ò wá láti gbà wá lásìkò. Ẹjọ́ tẹ́ bá ṣe ń wọlé, ẹjọ́ ẹ bá mi share information, ẹ bá mi share ẹ dànù, ẹ share ẹ pátápátá. Kẹjọ kẹ bá ṣe ń wọlé, mo fi títóbi Ọlọ́run bá bẹ̀yìn, ẹ máa bá mi share ẹ share ẹ. Ìṣẹ́jú péréte ni mo ní láti lò ń bí, torí pé àsìkò tí mo fi kàn lọ gba yọ̀ǹda láti lọ dá omi mu
láti lè jẹ́ pé kí mo gba ìsinmi ráńpẹ́ lẹ́nu iṣẹ́ òun ni mo ní àṣírí tí mo fẹ́ bẹ́ fún gbogbo èèyàn kíákíá bọ́n ṣe ọṣẹ́ tí wọ́n ṣe ní Ọ̀wọ̀ kọ́ má bàa tún lè ṣe mọ́ wa lára lẹ́kọ̀ọ́ ẹ jọ̀ọ́ nítorí títóbi Ọlọ́run mo bẹ̀ yín ẹ̀yin ọmọ ìyá mi gbogbo ibi tẹ́ bá wà káàkiri àgbáyé tẹ́ ẹ jẹ́ lédè mi tẹ́ ẹ jẹ́ ẹni tó jẹ́ pé èdè kan náà la jọ ń sọ ìwọṣọ wa bákan náà ni ìsọ̀rọ̀ wa bákan náà ni ìrísí wa bákan náà ni àárín inú igbó à ń jẹ inú igbó àárín lóru à ń ṣèkà lóru ẹ tó bá dáa fún wa máa ń dá sí ẹjọ́ tẹ́ bá ti wọlé máa bá mi pín kíákíá mi ò ní àsìkò mo ní àṣírí tí mo fẹ́ sọ nípa Buhari Estate tó wà ní Àgémowó ní Èkó lóhun ní ọ̀nà Badagry Expressway gbogbo èèyàn tó bá wà ń bẹ̀ pátápátá ibẹ̀ ni wọ́n kó ammunition sí o ibẹ̀ ni wọ́n kó ohun ìjà elérò tí wọ́n fẹ́ fi gbogbo ìbọn ní nǹkan kan tó fẹ́ fi ṣe gbogbo èèyàn lọ́ṣẹ́ tí wọ́n yẹ pé wọ́n fẹ́ dá wàhálà alẹ̀ kán ba Èkó jẹ́ torí inú ń bí wọn pé wọ́n fẹ́ fa wàhálà bẹ̀rẹ̀ láti anytime from now ẹjọ́ bẹ́ẹ̀ bá ṣe wọlé ẹ máa bá mi pín ẹjọ́ èèyàn tó wà lẹ́kọ̀ọ́ àwọn ọmọ ìyá mi àwọn bàbá mi ni àwọn èèyàn tó wà ń bẹ ọmọ ìyá yín ọmọ bàbá yín ni wọ́n tó bá ti jẹ́ ẹ̀yà yín gẹ́gẹ́ bí Yorùbá pátápátá ẹjọ́ ẹ jẹ́ kí information kó dọ́dọ̀ àwọn èèyàn pátápátá wípé Badagry Expressway estate Buhari wà ń bẹ wọ́n máa ń pè ní Buhari Estate tó wà ní Àgémowó Àgémowó ibẹ̀ náà kó gbogbo oúnjẹ olóró sí láti ṣe kíni láti pa àwọn èèyàn lẹ́kún láti ṣe àwọn èèyàn lọ́ṣẹ́ ẹ bá mi pé gbogbo àwọn OPC ẹ bá mi pé gbogbo àwọn Àmọ̀tẹ́kùn ẹ pé gbogbo àwọn vigilante ẹ pé àwọn èèyàn wa kàn jáde kí wọ́n tètè ibẹ̀ ni àwọn ọmọlú wọn wà o àwọn ọmọlú wọn wà ń bẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jọ ẹni káwọn Àmọ̀tẹ́kùn kan máa lọ síbẹ̀ kí àwọn OPC kan yalù wọn kan ṣe wọn kan jẹ wọn lójú kan jẹ wọn sí kan tẹ̀ sí wọn lójú yamayama mo fi títóbi Ọlọ́run bá bẹ̀ yín àti sunkún nípínlẹ̀ Ondo àti sunkún lọ́yọ̀ ṣe àtún gbọ́dọ̀ sunkún mọ́ lórí àwọn èèyàn ní ìpínlẹ̀ Èkó ẹjọ́ ẹ bá mi ṣe àìkó la àgbáyé já ojú òní tì kò ní tì mí ibi òní bá wa mọ́ nílẹ̀ Yorùbá ṣe rí ẹ mo ti sọ fún yín pé nǹkan tó wà níbẹ̀ ẹ jẹ́ kí gbogbo wa kó ká ṣọ́ra wa pọ̀ gẹ́gẹ́ bí òṣùṣù ọwọ̀ ní ká má dúró gàtẹ́gàtẹ́ nǹkan tá bá ti mọ̀ pé ẹ má sọ pé Èkó kò ṣe kinní kan Èkó ilẹ̀ Yorùbá ni o kò ń ṣe ilẹ̀ Haúsá ẹjọ́ ẹ bá mi jẹ́ kí information kó dọ́dọ̀ àwọn èèyàn ẹ sọ fún àwọn Àmọ̀tẹ́kùn ẹ sọ fún àwọn OPC ẹ sọ fún àwọn vigilante ẹ sọ fún àwọn bàbá kó gbé nǹkan jáde kó yalù wọn kó babẹ̀ jẹ́ fún wọn kó tẹ̀ sí wọn lójú a gbọ́dọ̀ sunkún mọ́ o a gbọ́dọ̀ ṣọ̀fọ̀ mọ́ ó dìgbà ire o a ní kíyèsí orí yín bàjẹ́ kò ní dáa fún yín ìlú olórí burúkú máa ṣe àǹfààní. ṣèbẹ́yìn náà ti gbọ́ nǹkan tí ìyá yẹn sọ ìyá yìí jẹ́ kó máa yé wa wípé information kan kan àwọn lára wípé Buhari Estate tó wà lẹ́kọ̀ọ́ we want the commissioner of police a fẹ́ jẹ́ kí commissioner ọlọ́pàá nílùú Èkó a fẹ́ jẹ́ kó lọ sí Buhari Estate kó lọ wò nǹkan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ a fẹ́ jẹ́ kí chairman of DSS kó lọ sí Buhari Estate kó lọ wò nǹkan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́ bá rántí ẹ máa rí pé ní early last year náà àbí last 2 years tí wọ́n náà wọn Fúlàní kan bọ́ta láti lu Buhari Estate tí wọ́n ní wọ́n pa onímọ́tò kan ọmọ Yorùbá ẹ má jẹ́ ká máa gbàgbé àwọn kìíní yìí these are things that we must not forget gbogbo àwọn bíi tí ẹ̀yin náà bá tún fojú sí ìdí nìyẹn tó yẹ jẹ́ wípé gbogbo agbègbè wa a ní láti mọ ohun tó ń lọ níbẹ̀ we have to know what is going on in our environment níbi tí ayé tiẹ̀ délé níyì a gbọ́dọ̀ wà ní gbáradì ó ní ọ́díò kan tí mo mú wá fún wa tí mo fẹ́ jẹ́ ká gbọ́ ṣùgbọ́n ká tó débi ọ́díò yẹn ẹ jẹ́ ká díẹ̀ ká polówó ọjà náà. Aula Bitter Tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa Aula Bitter Tea tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán
ìṣòro ara ríro ń kọ́ egbògi ńlá Aula Bitter Tea ní kẹ́ ẹ gbẹlura o. gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi ńlá Aula Bitter Tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú 0803 319 4355 tàbí 0802 626 5000. egbògi ńlá Aula Bitter Tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀. gbèlúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. kí tó gbàgbé gbogbo alámọ̀ wípé ìnáwó bàbá wa Dr. Chief Sunday Igboho Commander Sunday Igboho ìnáwó wọn ti súnmọ́ ìyẹn ìnáwó ìyá wọn tí wọ́n fẹ́ ṣe ẹ̀yẹ ìkẹyìn fún. náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ni wọ́n ti múra àti lọ sílẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa kò ságbára láti ra aṣọ. àwa ń rọ ẹ̀yin èèyàn wa kẹ̀yin aláàánú ayé ẹ jọ̀ọ́ aṣọ yìí aṣọ tẹ́ ń wò yìí àti èmi láti àpò ara tèmi nìkan mo ti ra about 70 yards. ẹ bá wa support àwọn èèyàn wa. ẹ̀yin tẹ́bà lè lọ ẹ support àwọn tó fẹ́ lọ tí ó ń kọ lọ́bọ̀ tí wọ́n láṣọ ẹ support wa kí a lè raṣọ fún wọn so that tá bá lọ síbẹ̀ kí gbogbo lè wà ní uniform. ẹ jọ̀ọ́ ẹ support àwọn èèyàn wa. aṣọ yìí kò wọ́n owó pọ́kú ni ṣe rí mo ní mo ti ra up to 70 yards pẹ̀lú mi àmà sọ pé wọ́n mò ń fa 24 yards kan ní ṣe rí Match BTV 24 yards ṣe rí this is another 24 this is another ṣe rí òun tún yìí kẹ́lì mọ̀ pé kò kìí ṣe pé wọ́n ní ṣe rí ìtẹ́mi fún ara mi ti rà lélẹ́yìí. so abẹ́ èèyàn wa ẹ jọ̀ọ́ ẹ support wa ká lè rà fáwọn èèyàn wa. ẹ jọ̀ọ́ iṣẹ́ tá à ń ṣe yìí náà kò rọrùn nínú kò sí lébi náà tí mo mú yìí. ẹ support wa fẹ́yìn tẹ́ bá fẹ́ support wa ẹ support wa sórí account number tó lọ́sàlẹ̀ 021 41 68704 021 41 68704 GT Bank Zanu Williams Olúwabísìn. ẹ support àwọn èèyàn wa. kẹ support ní ọmọ yín kémi náà ra kí n ra aṣọ fún àwọn tó wà pẹ̀lú wa. mo ti rà ṣùgbọ́n kò kárí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa dẹ̀ lọ fẹ́ lọ. kẹ máa rí pé mi ò taṣọ ṣùgbọ́n ìtí mo jáde fún yìí àwọn tó yọ̀gbà yí mi ká ọ̀pọ̀lọpọ̀ wọn náà wọn ì tí láṣọ ṣùgbọ́n wọ́n fẹ́ lọ. ẹ má jẹ́ kó dá yàtọ̀ ojú àgbéwà kó ní gbé ọ̀dàlẹ̀. ẹ lè má gbàgbé lórí ọ̀kadà mi tí mo náà gbé lọ. ẹ support àwa náà financially 021 41 68704. ẹ support wa. now back to the program. ṣe rí kọ́lọ̀ ń ṣàánú wa ọmọ Yorùbá ká bá jáde báyìí ká sọ fáwọn èèyàn pé nǹkan bá ní ṣẹlẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn á jáde nǹkan tí ò jọra wọn ni wọ́n máa wí. ẹlòmíì wà nítorí pé ó kó ìra ẹni tó ń ṣe program instead of kí ó credit wa kò ń ṣe gbogbo nǹkan lówó nítorí pé ó kó ìra ẹni tó ń ṣe kò ń ṣe gbogbo nǹkan lówó. àwọn kọ́kọ́ wà tó wò lè ṣe everything is not money. information tí mo gbé wà nísìnyí a sì máa rí àwọn ọmọ àlè Yorùbá kan tí wọ́n ti dà sáàrin wa tí wọ́n ń ṣara wa but tó ń pretend bí báwọn jára wa tó máa wá pẹ̀lú tẹ́ḿpẹ́lú ẹ̀.
ayọ̀ wo ló fẹ́ jẹ́ fún mi tó bá ń pa ọmọ ìyá mi. Buhari estate tó wà ní Èkó yìí, we have to, the government need to investigate it. Wọ́n ní láti ṣe àyẹ̀wò nípa ẹ̀ torí pé etí wa ti kún níta, oríṣiríṣi là ń gbọ́. Ẹ tún wo fídíò tí mo tún play yìí, ẹ̀yin tẹ́ bá ẹ̀ṣẹ̀ ń wọlé tí ẹ̀ tí rí fídíò yẹn, ẹ jẹ́ tún play fún yín. Ẹ káàárọ̀ mi ò wá láti gbà wá lásìkò. Ẹjọ́ tẹ́ bá ṣe ń wọlé, ẹjọ́ ẹ bá mi share information, ẹ bá mi share ẹ dànù, ẹ share ẹ pátápátá. Kẹjọ kẹ bá ṣe ń wọlé, mo fi títóbi Ọlọ́run bá bẹ̀yìn, ẹ máa bá mi share ẹ share ẹ. Ìṣẹ́jú péréte ni mo ní láti lò ń bí torí pé àsìkò tí mo fi kàn lọ gba yọ̀ǹda láti lọ dá omi mu, láti lè jẹ́ pé kí mo gba ìsinmi ráńpẹ́ lẹ́nu iṣẹ́. Mo ní àṣírí tí mo fẹ́ bẹ́ fún gbogbo èèyàn kíákíá bọ́n ṣe ọṣẹ́ tí wọ́n ṣe ní Ọ̀wọ̀ kán má bàa tún rí ṣe mọ́ wa lára lẹ́kọ̀ọ́. Ẹ jọ̀ọ́ nítorí títóbi Ọlọ́run mo bẹ̀ yín, ẹ̀yin ọmọ ìyá mi gbogbo ibi tẹ́ bá wà káàkiri àgbáyé, tẹ́ ẹ jẹ́ lédè mi, tẹ́ ẹ jẹ́ ẹni tó jẹ́ pé èdè kan náà la jọ ń sọ, ìwọṣọ wa bákan náà ni, ìsọ̀rọ̀ wa bákan náà ni, ìrísí wa bákan náà ni, àárín inú igbó à ń jẹ inú igbó, àárín lóru à ń ṣèkà lóru, ẹ tó bá dáa fún wa máa ń dá sí. Ẹ jọ̀ọ́ tẹ́ bá ti wọlé máa bá mi pín kíákíá. Mi ò ní àsìkò, mo ní àṣírí tí mo fẹ́ sọ nípa Buhari estate tó wà ní Àgémowó ní Èkó lóhun ní ọ̀nà Badagry expressway. Gbogbo èèyàn tó bá wà ń bẹ̀ pátápátá, ibẹ̀ ni wọ́n kó ammunition sí o, ibẹ̀ ni wọ́n kó ohun ìjà elérò tí wọ́n fẹ́ fi gbogbo ìbọn ní nǹkan kan tó fẹ́ fi ṣe gbogbo èèyàn lọ́ṣẹ́, tí wọ́n yẹ pé wọ́n fẹ́ dá wàhálà alẹ̀ kán ba Èkó jẹ́ torí inú ń bí wọn, pé wọ́n fẹ́ fa wàhálà bẹ̀rẹ̀ láti anytime from now. Ẹ jọ̀ọ́ bẹ́ bá ṣe wọlé ẹ máa bá mi pín, ẹ máa bá mi pín. Ẹ jọ̀ọ́ èèyàn tó wà lẹ́kọ̀ọ́, àwọn ọmọ ìyá mi, àwọn bàbá mi ni, àwọn èèyàn tó wà ń bẹ ọmọ ìyá yín, ọmọ bàbá yín ni wọ́n. Tó bá ti jẹ́ ẹ̀yà yín gẹ́gẹ́ bí Yorùbá pátápátá, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí information kó dọ́dọ̀ àwọn èèyàn pátápátá wípé Badagry expressway estate Buhari wà ń bẹ, wọ́n máa ń pè ní Buhari estate tó wà ní Àgémowó. Yes, Àgémowó, ibẹ̀ náà kó gbogbo oúnjẹ olóró sí láti ṣe kíni, láti pa àwọn èèyàn lẹ́kún, láti ṣe àwọn èèyàn lọ́ṣẹ́. Ẹ bá mi pè gbogbo àwọn OPC, ẹ bá mi pè gbogbo àwọn Àmọ̀tẹ́kùn, ẹ pè gbogbo àwọn vigilante, ẹ pè àwọn èèyàn wa kán jáde kí wọ́n tètè. Ibẹ̀ ni àwọn ọmọlú wọn wà o, àwọn ọmọlú wọn wà ń bẹ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ jọ̀ọ́ ẹni káwọn Àmọ̀tẹ́kùn kan máa lọ síbẹ̀ kí àwọn OPC kan yalù wọn, kán ṣe wọn, kán jẹ wọn lójú, kán jẹ wọn sí, kán tẹ̀ sí wọn lójú yamayama. Mo fi títóbi Ọlọ́run bá bẹ̀ yín. A ti sunkún nípínlẹ̀ Ondo, a ti sunkún lọ́yọ̀ State, a tún gbọ́dọ̀ sunkún mọ́ lórí àwọn èèyàn ní ìpínlẹ̀ Èkó. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share kó la àgbáyé já. Ojú òní tì mí, ibi òní bá wa mọ́ nílẹ̀ Yorùbá. Ṣé rí, ẹ mo ti sọ fún yín pé nǹkan tó wà níbẹ̀, ẹ jẹ́ kí gbogbo wa ká ṣọ́ra wa pọ̀ gẹ́gẹ́ bí òṣùṣù ọwọ̀ ni, ká má dúró gàtégàté. Nǹkan tá bá ti mọ̀ pé ẹ má sọ pé Èkó kò ṣe kinní kan, Èkó ilẹ̀ Yorùbá ni o, kò ń ṣe ilẹ̀ Haúsá. Ẹ jọ̀ọ́ ẹ bá mi jẹ́ kí information kó dọ́dọ̀ àwọn èèyàn. Ẹ sọ fún àwọn Àmọ̀tẹ́kùn, ẹ sọ fún àwọn OPC, ẹ sọ fún àwọn vigilante, ẹ sọ fún àwọn bàbá kán gbé nǹkan jáde, kán yalù wọn, kán babẹ̀ jẹ́ fún wọn, kán tẹ̀ sí wọn lójú. A gbọ́dọ̀ sunkún mọ́ o, a gbọ́dọ̀ ṣọ̀fọ̀ mọ́. Ó dìgbà ire o. A ní kíyèsí, orí yín bàjẹ́, kò ní dáa fún yín. Ìlú olórí burúkú máa ṣe àǹfààní. Ẹ sọ fún mi, ṣé information tẹ́ gbọ́ yìí ṣé kò wúlò? Torí àwọn ọmọ Yorùbá kan wà, ibi táwọn máa ń wà, ibi àbòsí, ibi tẹ̀mbẹ̀lẹ̀kú, ibẹ̀ làwọn máa ń wà ní gbogbo ayé wọn. Fídíò tí mo gbé jáde, ṣé mi mo wà ń bẹ̀? Fídíò tí mo tó dáwọn kan wà, ìgbà tá bá ń ta àwọn èèyàn wa lólobó, tá bá mú formation tó ń lọ nígboro wa, èmi mú ìwà yìí, I am an independent media. Nǹkan kíkan tí bá mọ̀ pé ó máa ṣe ìran Yorùbá láǹfààní, mi gbọ́dọ̀ hesitate àti gbé jáde. Ẹ sọ fún mi, ṣé nǹkan tí ìyá yìí sọ yìí, ṣé ó jọ gàté kò jọ gàté? Tẹ́ bá rántí, ẹ máa pé fídíò yìí jáde ní last year, ní last upper year, Buhari estate. Ṣé kò sí Buhari estate bẹ́ẹ̀ ni lóòótọ́?
mi ò dẹ̀ wò pé pọ̀ jù tí ìjọba àpapọ̀ tó bá tàbí ìjọba Èkó ìyẹn His Excellency Babájídé Sanwó-Olú tó bá lọ investigate Buhari estate mi ò rò pọ̀ jù pẹ̀ládùúrú nǹkan táwọn èèyàn ń sọ nípa Buhari pẹ̀ládùúrú àrà tí Buhari dá nígbà tó ń ṣèjọba lọ́wọ́ tó gba àwọn Fúlàní láàyè tó ń pa àwọn èèyàn nípakúpa tó ń ṣe àwọn èèyàn níṣekúṣe tó jẹ́ pàdé end of the day wọ́n á padà da ọ̀rọ̀ yẹn nù ni. Àwa rẹ̀ ni tó tún wá ta wá lólobó nísìnyí àwọn ọmọ Yorùbá kan tún comment nonsense. Ẹ̀yin èèyàn wa ẹ bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section wípé end Nigeria now to save millions of lives. Please end Nigeria now. We call on you, United Nations. We call on you, international communities. We call on you, UNPO. We call on you, all international. We call on international intervention. Ẹ bẹ̀rẹ̀ sí ní kó gba àwọn kọ́mẹ̀ntì yẹn wà very very important. Ẹni ní this is serious. Bẹ́ẹ̀ni ìyá wa Ọmọlára Olúwatóyìn ní this is serious. Bẹ́ẹ̀ni bàbá wa Sunday Adébánjọ ní wàhálà ta ní ilẹ̀ Yorùbá àwọn ọmọ Álímì láti Málì Fúlàní Ìlọrin ló dá wàhálà lẹ̀ nílẹ̀ Yorùbá o. Tí bàbá mi Sunday Adébánjọ sọ ni mo kà síta. Kí lẹ́yìn sọ̀rọ̀ tí wọ́n sọ yìí? Ìdí nìyẹn táwa ṣe ń sọ fún yín wípé ẹ má jẹ́ kó fẹ́ẹ̀sì kó wa lómi ọbẹ̀ lọ. Ṣèbẹ́ gbọ́kàn tí pásítọ̀ kan sọ láàárọ̀ yìí. Ẹ̀mọ́ play ẹ̀ náà tí gbogbo wa gbọ́. Ẹ jẹ́ ń tún ọ̀rọ̀ pásítọ̀ yẹn play fún wa. Àwọn kan ní Jésù ò jagun. Some people say Jesus Christ did not fight. Matthew 26. Matthew chapter 26. Láti 51. From 51. Nínú àwọn ọmọlẹ́yìn ẹ̀ kó nǹkan ogun sára. His disciples had ammunitions for war. Àwọn kan ní Jésù ò jagun. Some people say Jesus Christ did not fight. Matthew 26. Matthew chapter 26. Láti 51. From 51. Nínú àwọn ọmọlẹ́yìn ẹ̀ kó nǹkan ogun sára. His disciples had ammunitions for war. Gbàrà tí wọ́n mú Jésù báyìí. Immediately Jesus Christ was caught. Pétérù fa ìdáyọ. Peter drew out his Ó sword ṣá ẹnìkan létí and bẹ̀. cut somebody's ear. Ẹ̀gbọ́n tí Jésù Do sọ. you hear what Jesus Christ said? Kò ní kó sọ ìdá He ẹ̀ did nù. not tell him to throw Ó away ní that ta sword. tẹ́ padà sínú akọ ẹ̀. He said, keep back that sword in the shirt. Tẹ́ padà sínú akọ ẹ̀. Keep it back in the Ẹ shirt. tó bá fi ìdàlà máa fi Anybody pa. that kills with the sword shall die by the sword. Nísìn Now, wọn ò tí ì pa ẹnikẹ́ni. nobody has been killed. Wọ́n kàn mú mi ni. They have just caught me. O ò lè lo ìdà láti fi pààyàn So náà. you don't have the right to kill anybody Ṣùgbọ́n with tó a bá sword. pa ènìyàn, But when they kill, ìdà la ó fi pa ẹni tó pa that ènìyàn. person will be killed as Tó well. sọ nìyẹn That's náà. what Jesus Christ was saying. Tẹ́ bá ti lọ sí ìwé ìfihàn If you go to the Revelation 30 verse 10. 13 verse 10, Ẹ tó bá pààyàn nípa ìdà. anybody that kills by the Nípa sword ìdà la ó ti pa. shall by the sword be slain. Bíbélì sọ That's náà. what the Bible says. Mi ní kẹ́kẹ́ kí ilé lóògùn. I'm not saying you should start going to the Rárá. herbalist house. Rárá. No. Ṣùgbọ́n But ẹ ṣeun tẹ́ mọ̀ pé ó tọ́ tó yẹ do things that you know that are láti fi right. protect ara yín, àwọn ọmọ yín, ọkọ yín, ìyàwó yín, ìlú yín, agbègbè yín. That you can use to protect yourself, your family, your surroundings, your environs. O ò lè gbé ìbọn. If you cannot bear arms, Bẹ́ẹ̀ Bíbélì sọ pé ká padà sí ilé. but the Bible says we should go back Pé home. ká fi ẹ̀kọ́ Kristi tì ná. Set aside the teachings of Ká Christ. padà sí Let ilé. us go back Ṣé home. bínú Bíbélì ló wà? Is it not in the Bible? Hébérù 6 verse 1. Hebrews chapter 6 verse 1. Ṣùgbọ́n But ó ní ẹ padà sí ilé. he said go back Kẹ́ home. ṣe pípé. Do the perfection. Kí ni pípé? What is the perfection? Kí ni pípé? What's the perfection? Ó ní ṣùgbọ́n He said but ẹ má lò nípa ti èṣù. don't use it in the Ẹ ways of the ṣe devil. pẹ̀lú pàtì Ọlọ́run. Do it in the ways of God. Má ṣe ògùn tó máa bá tiyan jẹ́, má ṣe tó máa pànìyàn. Má Don't ṣe do tó máa things that bẹ́ẹ̀. will destroy people's life. That will Ṣùgbọ́n kill people. àkókò ẹ̀ nìyí o. But this is the time. Àkókò rẹ̀ nìyí. This is the time. Àkókò tá a máa tọ́jú ara wa This is nìyí. time to take care of Jésù ourselves. ni mo wá nípa tara. Jesus Christ said, Mo wá I came nípa physically tẹ̀mí. and spiritually. Nípa tẹ̀mí là ń bá lọ tẹ́tẹ́lẹ̀. We are going But to báyìí sí But now, nípa tara. we have to go in the physical. Mo ti Jésù sọ nìyẹn. That's what Jesus Christ said. Mi ò ní olóṣàyà gbàgbà. I'm not saying you should be audacious. Rárá o. No. Ṣùgbọ́n But try try. tí ò bá bọ́ sí gbà náà. If it does not work after you've tried your best, Ó kù sọ́wọ́ Ọlọ́run. then it is left to God. Iṣẹ́ àwọn àpọ́sù Acts of the Apostles, 19 chapter 19, verse 12. verse 12. Pọ́ọ̀lù
Paul, ó lo bàǹtẹ́. he used an Kí ni apron. bàǹtẹ́ yẹn? What's that apron Ó for? fi hílì àwọn He ènìyàn. was using it to heal people. Ó yàtọ̀ sí pé lórúkọ Jésù. It is different from in Jesus' Lágbára ẹ̀jẹ̀ name. Jésù. In the name of Jesus. Ẹ̀mí nìyẹn. That is Ṣùgbọ́n tí spiritual. nǹkan mi bá ti wà, But when there are some tá bá ti other lo things, nǹkan míì, and we use some other things, tara nìyẹn. that is physical. Ṣùgbọ́n But Ọlọ́run wá support yẹ. God supported it. Ìwọ tó bá ṣe oògùn If you are doing láti fi protect ìlú to ẹ, protect your own, láti fi protect ilẹ̀ to ẹ, protect your láti fi land, protect gbogbo nǹkan tó ní, to protect everything you á have, ṣiṣẹ́ fún it ọ. will work for you. Tókùn God. ò ní fi jà ìwọ tọmọtaya ẹ And àtọkọ one will ẹ. not come upon you and your Tí ò ní fi family. jà ìjọ rẹ, And it will not come upon your á church. ṣiṣẹ́ fún It will ẹ. work. Ẹ má tẹ̀lé wọn o. Don't follow them. Tọ́ ma sọ wípé ẹ má ṣe I will nǹkan kan. say don't do anything. Wọ́n lè kó ọlọ́pàá mẹ́fà méje dán. And they have 6, 7 policemen that are watching over them. Wọ́n kó ogun jọ. They have security personnel. Ẹ̀yin tẹ́ ẹ̀ lówó ọlọ́pàá kílẹ̀ láti You protect that you ara don't yín. have money to hire police. Wọ́n wá ṣí ojú yín sínú church. They will now put your eyes in the Kẹ́ máa church wá sí church. so that you can be coming to church. Kẹ́ máa wá sí church. So that you can be coming to So church. tẹ́ bá fẹ́ kú kẹ́ kú. So that if you want to die, you can even die. Àbí? Is that all? Irọ́ o. No. Àwọn ọmọjọ tèmi. My own Èmi members, sọ fún yín I'm báyìí. telling you, Ẹ má ṣe oògùn kà. don't do Ẹ evil má ṣe ohun tó máa charm. bá tènìyàn Don't jẹ́. do things that will destroy Ṣùgbọ́n people's Bíbélì lives. tí mo kóòtù fún yín For yẹn. what I've quoted Ẹ for lọ you, kà á. go and read it Ohun tó bá yẹ by kẹ́ yourself. ṣe. Whatever you're supposed to do, Ẹ ṣe. do it. Kò sẹ́ṣẹ̀ mbẹ̀. There is no sin in it. ẹ ti rí pé ní láti dira a ní láti dira Buhari estate lẹ́kọ̀ọ́ ẹ bá wa ṣe ẹ̀yin tẹ́ bá mọ fídíò gé ẹ bá wa gé ẹ bá wa pín káàkiri o Yorùbá gbọ́n àtẹnujẹ ló pa wọ́n ẹ̀yin èèyàn wa ẹ má gbàgbé bí mo ṣe sọ aṣọ yìí ẹ sọpọ́ọ̀tì wa láti lè ra fáwọn èèyàn wa tó súnmọ́ èmi máa bí mò ń sọ o mi ìsọ fún àwọn Yorùbá ní àwọn èèyàn tèmi bí mídíà crew mi bí àwọn tajọ wà ẹ sọpọ́ọ̀tì mi láti lè ra aṣọ yìí fún wọn èyí nípa mi ti ra more than 70 yards ṣe more than this is 24 yards and this is another àti fìlà wà ń bẹ̀ ìpìlẹ̀ wà ń bẹ̀ ẹ support àwọn ọmọ Yorùbá kẹ́ gbé owó kalẹ̀ fún wa bọ́lọ̀ bá ti ràn yín lọ́wọ́ àti fìlà náà ṣe rí fìlà rè kẹ́ support wa kára fáwọn èèyàn wa kí àwọn náà rí nǹkan bù sára tó bá dojú ẹ̀yìn tó gbá má dà yàtọ̀ God bless you all fẹ́yìn tẹ́ bá fẹ́ pè mí tàbí tí ẹ fẹ́ any video bóyá fídíò báwọn Fúlàní ṣe ń pa àwọn èèyàn ní tó ń ṣe oríṣiríṣi tàbí àwọn ọba Èkìtì tí wọ́n pa bí wọ́n ṣe pàtó fún wọn nílẹ̀ kọ̀ọ̀kan tẹ́ bá fẹ́ fídíò yẹn ẹ pè sórí fóònù nọ́mbà mi tó ń lọ nísàlẹ̀ yìí kẹ́ pè sórí fóònù nọ́mbà yẹn live and direct WhatsApp nìkan ní kẹ́ pè tẹ́ bá pè direct call kò ní lọ WhatsApp ní kẹ́ pè kẹ́ fi demand fídíò yẹn màá pe nọ́mbà yẹn fún yín sí fẹ́yìn tẹ́ bá kẹ́lẹ̀ má gbàgbé láti subscribe so YouTube channel wa Masbi TV fẹ́yìn tó náà bá dẹ̀ bù fún tẹ́fẹ́ support wa ẹ support wa sínú àkáwọn nọ́mbà wa tó ń wò lóṣàlẹ̀ 02141687040 02141687040 bank account wa Nizam Williams Olúwatósìn fẹ́yìn tẹ́ bá fẹ́ gba fídíò kẹ́ pè mí sórí +229 57 74 79 70 +229 57 74 79 70 +229